káàárọ̀ gbogbo ẹ̀yin èèyàn wa nílé lóko pátá. A dúpẹ́ lọ́wọ́ yín fún ìtẹ̀síwájú yín. A sì dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo ìgbìyànjú yín pátá lórí pé kó lè dáa. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin màmá àti bàbá, ẹ̀yin ẹ̀gbọ́n wa lọ́kùnrin àti lóbìnrin. Ní gbogbo ibikíbi tóhùn kẹ́ ti lè máa wò wá tí ẹ sì ń fi ojú ayọ̀ wò wá. Ẹ ṣé gan ni mo tún ní kí n tún kí yín láàárọ̀. Today is Wednesday. A kí gbogbo yín padà ẹ̀dẹ̀kú ti ọdún èyí tí a ṣe lọ tí ó lọ yìí ní àná. Ọdún àyàbò fún gbogbo wa pátápátá. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́ láti ọ̀dọ̀ bàbá wa Koiki, ẹ jọ̀ọ́ ẹ bá wa share fídíò yìí kí gbogbo àwọn èèyàn tí wọ́n lọ sí ilé bàbá wa Sunday Igboho ní Soka láti lè fi ìrònú wọn hàn fún gbogbo àgbáyé pátá. Ó ní ó wà nínú àwọn ohun méjì sí mẹ́ta tí Ọlọ́run tún máa gbà láti lè jẹ́ kí wọ́n release bàbá yìí láti Benin Republic láti lè jẹ́ kí wọ́n máa lọ síbi tí wọ́n fẹ́ lọ. Gbogbo ìgbà ni mo máa ń sọ fún ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa wípé social media ó ti gbàbọ̀dè, irọ́ ti pọ̀ jù ń bẹ, ṣùgbọ́n ò fẹ́ gbọ́. Ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ ní stroke ó ti ní stroke. Láàárín àná sẹ́ni ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ wà lọ́sípítù ti wà lọ́sípítù. Láàárín àná sóni ọ̀pọ̀lọpọ̀ tó ń yàgbẹ́ dúrúdú tí kò lè control ẹ̀ ó ti wà ń bẹ. All in the name wípé ẹ ò fara balẹ̀. Ṣó dá ká máa bá yín sọ̀rọ̀ kẹ́ má gbọ́. Mo máa ń sọ gbogbo ìgbà pé ẹ̀yin ènìyàn dúdú yìí olórí kunkun, ẹ fẹ́ràn ohùn ènìyàn ju ohùn Ọlọ́run lọ. Ẹ fẹ́ràn ohùn ènìyàn ju ohùn Ọlọ́run lọ. Ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ lẹ́nu Koiki, ọ̀rọ̀ tí ẹ bá gbọ́ lẹ́nu bàbá confam. Mo fẹ́ kó yé yín dáadáa pé confam ni ẹ gbọ́ kẹ́ ẹ sì máa tẹ̀lé wa. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí lánàá, congratulation. Mi ò ní nǹkan tí mo lè sọ pé mo mọ̀ pé ohun tí mo sì gbọ́ kò tí ì dé bí ọ̀rọ̀ congratulation, ṣùgbọ́n ẹ sì máa kí wa pé congratulation. Nítorí wípé kò sí bó ṣe lè jẹ́ olótìítọ́. Mò ń gbàdúrà, ìwọ náà ń gbàdúrà, gbogbo ohun tó jẹ́ ká ṣe là ń ṣe. Kò sọnù lójú wa, kò ní kú sípò ìkà. Bẹ́ẹ̀ làwọn kan ti gbé jáde, wọ́n ti release kíní Sunday Igboho, ó ti wà on his way to Germany. Nígbà tó tún yá, àwọn kan tún ló ti dé Germany. Wọn ò ní gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀. Ọ̀rọ̀ tí kò bá tí ì jẹ bẹ́ẹ̀ ẹ ò lè gbọ́ lẹ́nu bàbá confam. Ẹ ò sì lè gbọ́ lẹ́nu Koiki. Because we are here to serve humanity. We are here to give you a correct information about anything that is going. Àwọn ò wá bí báyìí láti wá pa owó. Àwọn tó wá bí láti wá pa owó, ẹ̀yin láìkí wọn ju àwa tí a ò wá bí láti wá fi yín pa owó lọ. Ibi tí ìṣòro Nàìjíríà yìí wà nìyẹn. Wọn ò lè gbèrú stupid news yẹn jáde ní Europe. Wọn ò lè gbé irú stupid news yẹn kí wọ́n gbé jáde ní America, Canada. Kọ́ wá máa gbé news tí it is fake. Kọ́ máa gbé jáde. But Nigeria, they know you very well. They know you very, very well. They know you very, very well. Ẹ like irọ́ ju òtítọ́ lọ.
Sódì FM wọ́n á kọ̀ déédéé sáré kúkúrọ́ gbogbo yẹn lọ máa wò. Owó wọn á máa pọ̀ sí lọ́dọ̀ YouTube. Owó wọn á máa pọ̀ sí lọ́dọ̀ YouTube. The information as of this morning is that ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ní Ìbàdàn tí ẹ nífẹ̀ẹ́ sí Yorùbá Nation tí ẹ sì nífẹ̀ẹ́ sí bàbá wa Sunday Igboho ní aago 12 lónìí ẹ kóra yín jọ síbẹ̀ kí ẹ fi ẹ̀hónú yín hàn fún gbogbo àgbáyé pátápátá níwájú bẹ̀ ní ṣókà nílé bàbá wa Sunday Igboho. Ẹ lọ fi ẹ̀hónú yín hàn fún gbogbo àgbáyé níbẹ̀. Ẹ ṣé gan ni, kò sí wàhálà o. Ẹ fi ọkàn yín balẹ̀. À ń gbàdúrà ṣùgbọ́n a fẹ́ jẹ́ kó yé ìjọba wípé a ò bá wọn jà. Ẹ̀tọ́ wa la kàn ń béèrè lọ́wọ́ ìjọba. Ó ti tán, a bá ìjọba jà. Ẹ̀tọ́ wa là ń béèrè lọ́wọ́ ìjọba Nàìjíríà. Ẹ ṣé gan ni. God bless you. Share this video. Ẹ jẹ́ ó débi tó jẹ́ kó dé. Màá tún fi àkókò yìí tún wọ̀nù yín. Ẹ má bínú pé mo lo word of warning. Ṣùgbọ́n màá tún fi àkókò yìí tún sọ fún ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa. Ẹ ní sùúrù dáadáa lórí social media kí ẹ lè di èyí tó ń ṣe òtítọ́ mú nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ àti èyí tí kò jẹ́ òtítọ́ kẹ́ tó máa follow ẹ̀ kó tó di pé wọ́n sọ yín do ní stroke, kó tó di pé wọ́n sọ yín di ẹni tó máa lọ hospitalize, kó tó di pé kí àwọn tó ń fẹ́ fi social media jẹun kó tó di wípé wọ́n á sọ yín di aláàbọ̀ ara o. Ẹ ṣọ́ra, ohun tá a ti sọ ohun làwa ti sọ. Ẹ ṣí àfídíò jẹ́ kó tètè débi tó jẹ́ kó dé láti lè jẹ́ kí àwọn èèyàn, today is Wednesday, láti lè jẹ́ kí wọ́n sọ́mọ̀ sí iwájú ilé bàbá wa Sunday Igboho ní ṣókà láti fi ẹ̀hónú wọn hàn fún gbogbo àgbáyé. Ẹ ṣé gan ni. God bless you. Thank you. Share the video. A ṣì ń bọ̀ lónìí, a ò tí ì dé tán. A ṣì máa sọ̀rọ̀ púpọ̀ lórí bíbá. Ẹ ṣé gan.